ẹ̀dọ̀kí ìròyìn lórí Bembeyeke TV. Àwọn darandaran ya wọ̀lú ní Ondo, wọ́n ba oko jẹ́, fipá báwọn obìnrin lájọṣepọ̀, wọ́n tún jí ọ̀pọ̀ èèyàn gbé lọ. Àwọn ará Ìjàgbá, Ìmọ̀ró àti Àrèmọ̀gìjà níjọba ìbílẹ̀ Ọ̀sẹ̀ nípínlẹ̀ Ondo ti sá fún ìlú wọn báyìí. Wọ́n sá fìlú sílẹ̀, wọ́n sì sá lọ sáwọn ìletò míì látàrí àkọlù àwọn agbébọn. Ṣáájú ni àwọn darandaran àdàmọ̀dì ti ṣèkìlọ̀ fáwọn olùgbé agbègbè náà àti àwọn tó nílùú láti fìlú sílẹ̀, pàápàá àwọn àgbẹ̀, kí àwọn sì lè dúró síbẹ̀ látàrí àkọlù tó wà lórí ẹ̀mí wọn láti ṣe. Ìròyìn fi léde pé ọ̀pọ̀ àwọn ènìyàn agbègbè náà ló sá kúrò nítorí wàhálà àwọn darandaran atàjẹ̀sílẹ̀ lágbègbè náà. Ẹnìkan tí kò sorúkọ rẹ̀ fóníròyìn sọ pé láti bí ọ̀sẹ̀ méjì ni wọ́n ti ṣekú pa àwọn àgbẹ̀ àti aráàlú lóko wọn. Oko iṣu, àgbàdo, ẹ̀gẹ́ àti àwọn èrè oko míì ni wọ́n sì ti fi àwọn màálù wọn bàjẹ́. Wọ́n tún jí àwọn àgbẹ̀ gbé tí wọ́n sì gba owó tí wọ́n ti pè pé àwọn fẹ́ gbà lọ́wọ́ wọn kí wọ́n tó di pé wọ́n tú wọn sílẹ̀. Wọ́n tún wọnú ilé, wọ́n tún jí àwọn èèyàn gbé lọ. Kí Olúwa wá ṣàánú wa ni o. Èyí gan ló mú kọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ké sí ìjọba ìpínlẹ̀ Ondo àti ikọ̀ Àmọ̀tẹ́kùn láti tètè wá gbà wọ́n sílẹ̀. Ọ̀pọ̀ tí ọkàn wọn ò balẹ̀ mọ́ torí wọ́n ti sọ ìrètí nù ìjọba ti fi agbègbè ọ̀hún sílẹ̀, tí wọ́n sì ní ńṣe ni àwọn gbọ́dọ̀ tètè sáfẹ́mí àwọn dípò kí ikú òjijì wá dédé pa wọ́n, nítorí nínú ilé ayé yìí bẹ́ẹ̀mí bá wà ìrètí ń bẹ. Ẹ lè máa rí wò, ẹ subscribe sí Bembeyeke TV lójú òpó YouTube yín, ẹ tẹ notification bell, option all, ẹ like ẹ, kẹ́ comment ló bá tán. Bí iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà ṣe pàṣẹ ìrọ́kúnlé suspension fún ọlọ́pàá Darandaran tó ṣekú pa agbẹjọ́rò kan nípínlẹ̀ Èkó látọwọ́ ọ̀gá àgbà yẹn fún iléeṣẹ́ ọlọ́pàá Usman Alkali Baba náà ló ti pàṣẹ tó kù nígbésẹ̀ wípé kó lọ rọ́kúnlé ni. Bákan náà nílé aṣojú-ṣòfin orílẹ̀-èdè Nàìjíríà fòfin de ọtí mímu fáwọn òṣìṣẹ́ ọlọ́pàá lórílẹ̀-èdè Nàìjíríà. Ìgbésẹ̀ yìí kò sẹ́yìn bí ọlọ́pàá Darandaran ṣe yìnbọn pa agbẹjọ́rò tó jẹ́ obìnrin tó tún lóyún nínú. Oyún oṣù méje sì ni ọkọ rẹ̀ sọ pé ó ní nínú. Nípínlẹ̀ Èkó lọ́jọ́ Kérésìmesì sì ni jàǹbá burúkú yìí wáyé. Ilé aṣojú-ṣòfin sọ pé òfin ti wà báyìí o. Ọlọ́pàá kò gbọ́dọ̀ mu ọtí tàbí ohun tó lè máa darí ẹ̀mí ẹ̀ tàbí darí rẹ̀ báṣubàṣu lábẹ́ bó ṣe wù kó rí. Ọlọ́pàá tọ́wọ́ bá sì tẹ̀ yóò jó làǹbà pa wájú òfin. Àwọn ọmọ ilé aṣojú-ṣòfin dìde, wọ́n ṣe ìdákẹ́jẹ́ ìṣẹ́jú kan fún agbẹjọ́rò tí wọ́n ṣekú pa nífọ̀nà-fọ̀nṣù Ọmọbọ́láńlé Rahim, tí ìyá rẹ̀ sọ pé ọsàn ló ń tà tóun fi tọ́ nílé ẹ̀kọ́ òfin tó ti wá kẹ́kọ̀ọ́ jáde. Bákan náà lọkọ olóògbé náà ń bínú tó sì ń sọ pé irú kí wá leléyìí, ìbejì sì ló wà nínú ìyàwó òun tọ́lọ́pàá tẹ̀ ń wojú rẹ̀ yìí tó ṣekú pa. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn CSP Olúmúyìwá Adéjọbí olùfàtẹ̀jáde yìí síta nílùú Àbújá pé Darandaran òṣìṣẹ́ ọlọ́pàá ti àgọ́ ọlọ́pàá Ajíwẹ̀ Àjà nípínlẹ̀ Èkó ló gbọ́dọ̀ jẹ̀yà ohun tó ṣe níbàámu pẹ̀lú òfin orílẹ̀‐èdè Nàìjíríà tó sì gbọ́dọ̀ lọ rọ́kúnlé. Àkàṣe ẹlẹ́ṣẹ̀ kan wọ́n ní kì yóò lọ láì jìyà. Ọ̀pọ̀ àwọn èèyàn tó bóníròyìn Bembeyeke sọ̀rọ̀ ló ti ní ìrọ́kúnlé yìí kọ́ ló yẹ o gẹ́gẹ́ bí ìjìyà. Ilé aṣojú-ṣòfin táwọn náà sì sọ wípé ń ṣe ni kí ọlọ́pàá kankan má ṣe mutí. Kí ni ẹ̀rí máa jẹ́ mi ìsopófin yẹn ó fìdí múlẹ̀ lọ́pọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń sọ. Wọ́n ní mẹ́bẹ́ gbọ́n tí ìyá obìnrin tí wọ́n ṣekú pa yìí yẹn Bọ́láńlé Rahim tó sọ, ó ní ìyà jẹun púpọ̀ débi pé ń ṣe ni òun fi owó ọsàn tọ́ ọmọbìnrin náà tó wá tásìkò tó yẹ kó máa jẹun ọmọ tí wọ́n sì wá dẹ́mi ẹ̀ légbodò. Ìgbésẹ̀ ilé aṣojú-ṣòfin yìí náà làwọn míín tún rí gẹ́gẹ́ bí ìgbésẹ̀ tó dáa gbáà tí wọ́n sì ní
ẹ̀ka ìláyé o ẹ̀yin ọmọ ilé aṣojú-ṣòfin. Bákan náà Bọ́láńlé Rahim tó gbẹ̀mí mì nígbà tí wọ́n yìnbọn fún un nígbà àyà, ó ní ọ̀pọ̀lọpọ̀ tí ń pè fún pé ìdájọ́ òdodo làwọn ń fẹ́. Ọ̀gá àgbà ọlọ́pàá tẹ́lẹ̀ ló ti sọ̀rọ̀ wípé ìdájọ́ òdodo yóò wà lórí ọ̀rọ̀ rẹ̀, ṣùgbọ́n lórí ìpinnu pé kí ẹni tí ó yìnbọn pa ní lọ rọ́kúnlé tí mú kọ́pọ̀ máa fapá jáná síléeṣẹ́ ọlọ́pàá. ẹ lè máa rí wò, ẹ subscribe sí Bembeyeke TV lójú òpó YouTube yín, ẹ tẹ notification bell, option all, ẹ like ẹ kẹ́ comment ló bá tán. Ènìyàn 7 ló jóná mọ́ ọkọ̀ ní òpópónà márosẹ̀ Ṣàgámù sí Benin. Ọkọ̀ Mazda akérò kan ó ń ṣe ló dédé ní ìṣẹ́yọná lẹ́yìn ìgbà tí ẹ́ńjìnì ọkọ̀ bẹ̀rẹ̀ sí bẹ́nábùlà. Agbẹnusọ àjọ Trace tó jẹ́ àjọ tó ń bójútó ààbò ojú pópó ní ìpínlẹ̀ Ògùn Trace, Babátúndé Akínbíyì ló sọ̀rọ̀ yìí fóníròyìn nílùú Abẹ́òkúta tí í ṣe olú ìpínlẹ̀ Ògùn. Ó sọ wípé ènìyàn 7 míì ló farapa, àwọn 15 ló wà nínú ọkọ̀ tó jóná náà, ìyẹn 15. Àwọn obìnrin 7 ló sì kú nígbà tí dírẹ́bà ọkọ̀ náà tó fi pé 15 ìyẹn 15 tó sì fẹsẹ̀ fẹ́. Ìjẹ̀bú Òde General Hospital ni wọ́n gbé àwọn èèyàn ọ̀hún lọ ní gbogbo àsìkò tá a fi ń kóròyìn jọ tí wọ́n sì fi tó wa lọ́wọ́. Ó wáá rọ àwọn ọlọ́kọ̀ láti máa yẹ ọkọ̀ wọn wò lóòrèkóòrè. Babátúndé Akínbíyì sọ pé àìkí ń yẹ ọkọ̀ wò òun ló ṣokùnfà ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjàmbá tó ń wáyé, pàápàá lásìkò ọdún tá a wà nínú ẹ̀ yìí, tó sì jẹ́ pé bí wọ́n bá kọ̀ láti máa ṣe àwọn àyẹ̀wò tó yẹ lára ọkọ̀, èyí lè yọnu tàbí kó fa onírúurú ìpèníjà. Ó ní ó pọn dandan báyìí fáwọn ọlọ́kọ̀ láti tètè lọ mọ̀ wípé wọn ò gbọ́dọ̀ máa gbé ọkọ̀ jáde nílé láì ṣàyẹ̀wò rẹ̀ nítorí ẹ̀mí àwọn ara wọn fúnra wọn, dúkìá àtàwọn nǹkan míì téyìí lè bàjẹ́. Babátúndé Akínbíyì ló sọ wípé àwọn tètè débẹ̀ táwọn sì bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti dóòlà àwọn èèyàn wọ̀nyẹn kó tó di pé wọ́n kó àwọn 7 lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú, ìyẹn fáwọn tó farapa, tí àwọn 7 yòókù tó gbẹ̀mí mì sì wà ní ilé ìgbókùpamọ́sí títí gbogbo àsìkò yìí. Wọ́n ṣàlàyé pé ohun tó pọn dandan gbà ní ká máa tẹ̀ jẹ́jẹ́. Àkọlù náà lórí ìjàmbá ọkọ̀ náà ló wáyé ní aago 3:10 lónìí. Bembeyeke TV jẹ́ ìkànnì tó o ti lè ríròyìn bó ṣe ń lọ wò nígbà gbogbo. Ọ̀pọ̀ ló ti ń fojú sọ́nà fáwọn ojúlówó ìròyìn àti ètò lédè àbínibí wa. Kí ẹ lè máa rí wò, ẹ subscribe sí Bembeyeke TV lójú òpó YouTube yín, ẹ tẹ notification bell, option all, ẹ like ẹ kẹ́ comment ló bá tán. Gbogbo ìgbà tí ìròyìn bá ti balẹ̀ wàjà ní ìsọfúnni yóò máa dé sọ́dọ̀ yín. Bembeyeke TV, ojúlówó ìsọfúnni, ẹ máa wò ó lóní Bembeyeke.